ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn pẹ̀lú àjọṣepọ̀ ọlọ́pàá dóòlà obìnrin kan àtọmọdékùnrin ọmọ ọdún méjì lákàtà àwọn ajínigbé lásìkò iṣẹ́ ìdóòlà tí wọ́n ṣe pọ̀. Kò sí jàǹdùkú olóṣèlú tí yóò farare lọ o, bẹ́ẹ̀ ni ààbò tó gbópọn yóò ṣáájú ìdìbò lọ́jọ́ ìdìbò àti lẹ́yìn ìdìbò gómìnà lọ́sùn. IGP Ọlátúnjí Dìísù ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ lásìkò àbẹ̀wò rẹ̀ sí gómìnà Adeleke. Lẹ́yìn oṣù méjì, 14 nínú àwọn 15 táwọn ajínigbé jí gbé ní ṣọ́ọ̀ṣì kan lágbègbè Ẹ̀dá Oníyọ̀ nípínlẹ̀ Èkìtì rí ìtúsílẹ̀. Lẹ́yìn tí wọ́n pa afárá oní ó lé ní bílíọ̀nù kan tì, ìjọba ìpínlẹ̀ Kwara ṣètò afárá oní kọ̀ǹténà sí òpópónà ńlá ní ìpínlẹ̀ náà ní ìpayà bá dé bá àwọn olùgbé àti arìnrìn-àjò. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé lórí bí àwọn afurasí oníjìbìtì lórí ẹ̀rọ ayélujára ti kó owó lákòótó àsùnwọ̀n ìfowópamọ́ adájọ́ kan kílẹ̀ tó mọ́. Alága àjọ EFCC ló ń ṣàlàyé ọ̀rọ̀. Kò bójúmu o kí àwọn kan máa fi òbítíbitì owó ṣe mékọ́ọ̀pù kún àtíkè lọ́jọ́ ìgbéyàwó nígbà tí ebi ń pa àwọn kan tí wọ́n ń wá owó oúnjẹ. Emir Zazau ló ń pàrọwà bẹ́ẹ̀. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èdó ti tẹ ayédèrú dókítà kan lẹ́yìn tí ó gbẹ̀bí fún aláboyún kan tó sì ní ọmọ náà ti kú tí wọ́n sì sin láì ní ìmọ̀ sí ìyá ọmọ náà. Mo ṣetán láti kojú ìgbẹ́jọ́ láti ṣàfọ̀mọ́ orúkọ mi Adéníyì Adéyẹmí tí ìjọba fẹ̀sùn kàn pé ó ṣe ayédèrú ìwé ìyànsípò rẹ̀ ló lérí bí ọmọ Akin bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìdí ọ̀rọ̀ rèé o. Olùṣọ́ àgùntàn ìjọ CCC kan jáde ṣàlàyé ìdí tó fi ń ki orí àwọn ọmọ ìjọ sí abẹ́ aṣọ. Ó ní ọ̀rọ̀ kò rí báwọn èèyàn ṣe ń rò ó, ẹ̀mí ló ń darí ìjọ. Ariwo ayé wọnú ìjọ o. Lọ́pọ̀ àwọn èèyàn tí wọ́n ṣalábàápàdé fídíò kan tó ṣàfihàn olùṣọ́ àgùntàn ìjọ CCC kan tó ń korí àwọn ọmọ ìjọ rẹ̀ bọ abẹ́ aṣọ ni àwọn èèyàn ń pa. Fídíò náà ló ti bẹ̀rẹ̀ sí dá awuyewuye sílẹ̀ báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Nínú fídíò náà ni pásítọ̀ ìjọ aláṣọ funfun CCC náà ti ń fi aṣọ rẹ̀ bo àwọn ọmọ ìjọ rẹ̀ kan tí wọ́n wà lórí ìkúnlẹ̀ lórí tó sì ń gbàdúrà fún wọn. Onírúurú àríwísí làwọn èèyàn ń sọ táwọn èèyàn sì ń kọminú lórí báwọn pásítọ̀ òde òní ṣe máa ń ṣe nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìyanu. Lára ohun táwọn èèyàn ń sọ ni pé bí pásítọ̀ náà ṣe ń ki orí àwọn èèyàn pàápàá wọ abẹ́ aṣọ jẹ́ ohun tí kò yẹ kí wọ́n máa bá ní àwùjọ ẹ̀sìn tó jẹ́ ti Ọlọ́run. Àwọn èèyàn bu ẹnu àtẹ́ lu ìwà náà tí wọ́n sì ń sọ pé níṣe ni ìwà ọ̀hún tàbùkù ìjọ mímọ́ aláṣọ funfun. Àmọ́ ní báyìí pásítọ̀ náà ti jáde sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ nínú ìjọ náà àti ìdí tó fi ń da aṣọ bo àwọn èèyàn lórí láti gbàdúrà fún wọn. Ṣé tí ò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ. Olùṣọ́ àgùntàn Ọlátúnjí Olúwaṣeun ti ìjọ Celestial Church of Christ CCC ti ọwọ́ Olúwa Wonder Parish tó wà ní agbègbè Coca-Cola Ìjẹ̀ṣà ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nínú fídíò náà sọ pé òun kò hu ìwà náà láti tàbùkù ìjọ mímọ́ o. Ó sọ pé òun jáde láti sọ̀rọ̀ nípa fídíò náà nítorí àwọn awuyewuye tó ń wáyé lórí ayélujára lórí rẹ̀. Olùṣọ́ àgùntàn Olúwaṣeun ṣàlàyé pé ní ọjọ́ àìkú Sunday tó kọjá ní òun ṣe ìwúyè fún àwọn ọmọ ìjọ òun àti pé ohun tó wáyé nínú fídíò náà kì í ṣe ohun tí òun mọ̀ọ́mọ̀ ṣe tàbí gbìyànjú láti tàbùkù ìjọ. Ó ní kì í ṣe pé òun mọ̀ọ́mọ̀ ṣe ìgbésẹ̀ náà tàbí ìmọ̀tẹ́lẹ̀ ara òun bí kò ṣe ìrìn àjò ẹ̀mí tí òun rìn lásìkò tí òun gbàdúrà lẹ́yìn ìwúyè náà. Ó sọ pé ọmọ òun gan wà lára àwọn èèyàn tí wọ́n ń ṣe ìwúyè lọ́jọ́ náà tó sì wà lára àwọn tí òun da agbádá tí òun wọ̀ lọ́jọ́ náà dé lórí. Ó fi kún pé ẹ̀mí ló darí òun láti gbàdúrà fún ọmọ náà tó sì tún darí òun láti da aṣọ bò wọ́n lórí láti gbàdúrà fún tí kò sì lè dá gbàdúrà fún ọmọ òun nígbà tí àwọn yòókù tí wọ́n jọ ṣe ìwúyè wà lórí ìkúnlẹ̀. Ó ní kì í ṣe pé òun ṣe bẹ́ẹ̀ nínú ìrìn àjò ara tàbí ṣe àgbèrè gẹ́gẹ́ bí èrò àwọn èèyàn láti tàbùkù sí ìrìn àjò ìjọ mímọ́ tàbí sí ìrìn àjò bàbá Ọ̀ṣọ́fà. Ó ní òun ò ṣe sí tàbùkù gbogbo àwọn táwọn jọ jẹ́ ìránṣẹ́ olùṣọ́ àgùntàn káàkiri àgbáyé, bẹ́ẹ̀ ni òun ò sì ṣe sí tàbùkù ìjọ mímọ́. Òun wá fẹ́ fi àsìkò yìí tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ ìjọ mímọ́ káàkiri àgbáyé àtàwọn míì tí wọ́n rí fídíò náà tí wọ́n wò ó ní ìwòye pé ó jọ ohun ìríra. Òun ò ṣe ní ohun ìríra. Òun bẹ àwọn èèyàn
tọ́rọ̀ náà ká lára láti fọwọ́ wọnú. Ó lóun rọ gbogbo ìjọ mímọ́ lápapọ̀, ìrìn àjò náà ìrìn àjò ẹ̀mí ni, kò sì rọrùn láti fi ara ṣe tàbí darí ẹ̀mí. Olùṣọ́ àgùntàn náà tún sọ pé òun kò mọ̀ pé wọ́n gbé fídíò náà sórí ayélujára nítorí ọ̀pọ̀ iṣẹ́ ìtúsílẹ̀ ni àwọn máa ń ṣe tí àwọn kì í gbé sórí ayélujára. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní aṣọ 3 ló wà lábẹ́ àgbádá òun. Ó tún tẹ̀síwájú pé aṣọ tí òun wọ̀ lọ́jọ́ náà ló jẹ́ ìpele 4 gẹ́gẹ́ bí àwọn olùṣọ́ àgùntàn ìjọ mímọ́ ṣe máa ń wọ̀ ọ́ tí kò sì sí ẹni tó lè rí ara òun pẹ̀lú aṣọ náà. Ó ní àgbádá náà ló jẹ́ aṣọ 4 nínú aṣọ tí òun wọ̀ lọ sílé ìjọsìn lọ́jọ́ náà. Aṣọ ìsìn kì í ṣe ohun tí èèyàn lè wọ̀ láti fi ṣe ohun ìríra fún ẹni tó bá ní ìbẹ̀rù àti ìpayà Ọlọ́run. Ó wá ṣe àtẹnumọ́ rẹ̀ rọ gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ń wo fọ́nrán fídíò náà. Ó lóun ò ṣe ohun ìríra, ìrìn àjò tí ẹ̀mí darí ni tí ara kò lè darí rẹ̀. Ó lóun bẹ̀ wọ́n lórúkọ Ọlọ́run Olódùmarè. Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn pẹ̀lú àjọṣepọ̀ ọlọ́pàá dóòlà obìnrin kan àtọmọdékùnrin ọmọ ọdún 2 lákàtà àwọn ajínigbé lásìkò iṣẹ́ ìdóòlà tí wọ́n ṣe pọ̀. Ṣé ká múrù ẹkùn ká fi lé ajá lọ́wọ́? Ọ̀rọ̀ náà ò ní lè wọ̀ pẹ̀lú iṣẹ́ ìgbógun ti ìkọlù àwọn ajínigbé agbébọn nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà lápapọ̀. Ní ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ajìjàgbara ìrù ẹkùn tó ń ṣe àṣeyọrí iṣẹ́ ìdóòlà kan báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà tó ń tóni létí ni bí àwọn ikọ̀ ìrù ẹkùn àti àjọṣepọ̀ ikọ̀ agbófinró ọlọ́pàá ṣe dóòlà obìnrin kan àtọmọdékùnrin ọmọ ọdún 2 tí wọ́n ti wà láhàámọ́ àwọn ajínigbé agbébọn fún ọjọ́ pípẹ́. Fọ́nrán fídíò ìròyìn tí yóò fìdí èyí múlẹ̀ ló hàn dé lówùúrọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 4 oṣù keje ọdún yìí. Fọ́nrán fídíò náà ṣàfihàn àwọn èèyàn ọ̀hún tí wọ́n dóòlà pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn nínú èyí tí wọ́n ti gbé ọmọdékùnrin tí wọ́n dóòlà lọ́wọ́ fa obìnrin náà tí ó wà ní àìlera pẹ̀lú lọ́wọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sábẹ́ fọ́nrán fídíò náà, ikọ̀ agbófinró ọlọ́pàá tí ASP Ajégòkè Amos darí rẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn tí í ṣe ti olóyè Sunday Ìgbòho ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìdóòlà náà nínú igbó kan tí ó wà ní agbègbè Sàádú nípínlẹ̀ Kwara láti ọjọ́ 1 oṣù keje yìí fún títọpinpin àwọn ajínigbé agbébọn kan tí wọ́n kó àwọn èèyàn nígbèkùn. Ìgbà tí ó di ọjọ́ Ẹtì Friday ọjọ́ 3 oṣù keje yìí ni wọ́n pe àwọn ajínigbé náà pé kí wọ́n ó wá pàdé àwọn láti gba owó ìdóòlà tí wọ́n ń béèrè fún. Wọ́n ní bí àwọn ajínigbé náà ti fojú gan ni àwọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Lẹ́yìn ìdojú ìbọn kọ ara ẹni náà ni wọ́n ṣẹ́gun wọn tí wọ́n sì dóòlà obìnrin náà àti ọmọdékùnrin rẹ̀ ọmọ ọdún 2. Kò sí jàǹdùkú olóṣèlú tí yóò farare lọ o. Bẹ́ẹ̀ ni ààbò tó gbópọn yóò ṣáájú ìdìbò lọ́jọ́ ìdìbò àti lẹ́yìn ìdìbò gómìnà lọ́ṣùn. IGP Ọlátúnjí Dìísù ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ lásìkò àbẹ̀wò rẹ̀ sí gómìnà Adeleke. Ọ̀gá àgbà àjọ ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà IGP Ọlátúnjí Dìísù ti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí rògbòdìyàn àwọn jàǹdùkú olóṣèlú tí wọ́n ń da omi àlàáfíà ìpínlẹ̀ náà rú. Lọ́jọ́ Ẹtì ọjọ́ 3 oṣù keje ọdún 2026 yìí ni Dìísù ṣe àbẹ̀wò náà tó sì sọ̀rọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Adémọ́lá Adélékè. Èrèdí àbẹ̀wò náà gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá náà ṣe fìdí ẹ̀ múlẹ̀ ni láti fi dá àwọn olùgbé Ọ̀ṣun lójú pé kò sí jàǹdùkú olóṣèlú tí yóò fi ara rẹ̀ lọ lẹ́yìn ìpàdé àlàáfíà tí òun wá fún yìí. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ìdìbò gómìnà ń bọ̀ lọ́nà tí àwọn kan sì ti ń gbé ìgbésẹ̀ tó ń fa rògbòdìyàn, síbẹ̀ òde yóò rò fáwọn tí kò bá fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ lásìkò àbẹ̀wò náà, IGP Dìísù sọ pé bí ìdìbò gómìnà ṣe kù sí dẹ̀dẹ̀ yìí kí ọlọ́mọ kìlọ̀ fún ọmọ rẹ̀ torí iléeṣẹ́ ọlọ́pàá kò ní fojú rewu èyíkéyìí jàǹdùkú olóṣèlú nípínlẹ̀ náà. Ọ̀gá ọlọ́pàá Nàìjíríà náà sọ pé ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun palẹ̀ mọ́ fún kì í ṣe ogun jíjà. Ó wá ṣèkìlọ̀ pé káwọn olóṣèlú tó ń lo àwọn jàǹdùkú láti fi da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú tètè jáwọ́ báyìí kí wọ́n jẹ́ kí ìdìbò náà lọ ní àlàáfíà. Bákan náà ló ní káwọn òbí kìlọ̀ fún àwọn ọmọ wọn pẹ̀lú kí wọ́n má ṣe jẹ́ kí olóṣèlú tàbí ẹnikẹ́ni lò wọ́n fún jàǹdùkú ṣíṣe. Ó ní etí òun ti kún fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kòbákùngbé táwọn èèyàn ń sọ sí òun àti sáwọn ọlọ́pàá Nàìjíríà látàrí rògbòdìyàn àti ìpànìyàn tó wáyé lọ́ṣùn. Àmọ́ òun fi ń dá wọn lójú pé ìdìbò yóò wáyé pẹ̀lú ìrọ̀rùn láì ní fààyè gba jàgídíjàgan àti pé ètò ààbò ti wà nílẹ̀ fún gbogbo ẹgbẹ́ òṣèlú láti àkókò ìpolongo ìdìbò oníkálukú títí di ọjọ́ ìdìbò àti lẹ́yìn rẹ̀. Ó ní àwọn yóò kó ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá wá sípínlẹ̀ Ọ̀ṣun fún ìdìbò, òun yóò sì bá
bá àwọn olóṣèlú sọ̀rọ̀ pẹ̀lú. Ní ìparí ọ̀rọ̀, ọ̀gá àgbà ọlọ́pàá Dísù pàṣẹ fún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gusau láti ṣe àwárí gbogbo àwọn jàǹdùkú tó ti ń da omi àlàáfíà ìpínlẹ̀ náà rú kí wọ́n sì fi ojú gbogbo wọn kàtà òfin. Bákan náà ni kọmíṣánná àjọ elétò ìdìbò INEC ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀ṣun Olúwatóyìn Babalọ́lá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá fún ọ̀rọ̀ ìfinilọ́kànbalẹ̀ tó bá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun sọ. Ẹ̀wẹ̀, gómìnà Adémọ́lá Adélékè nínú ọ̀rọ̀ tiẹ̀ ṣàlàyé pé ìṣàkóso òun kò ní fààyè gba jàgídíjàgan tàbí ìwàkiwà yòówù tó ń wáyé nítorí ìdìbò tó ń bọ̀. Ó fi kún pé ẹni yòówù tọ́wọ́ bá tẹ̀ bó ti wù kẹ́ni náà nípò tó tàbí kó gàǹgà kó gòǹgò tó yóò jìyà rẹ̀ lábẹ́ òfin. Adélékè ṣàlàyé nípa bí rògbòdìyàn tó wáyé kọjá lọ́sùn ṣe kó láyà sókè tó bẹ́ẹ̀ tó pe ọ̀gá ọlọ́pàá Nàìjíríà lóru gànjọ́ tí Dísù sì dáhùn pẹ̀lú ìdánilójú pé àlàáfíà yóò jọba. Ó ní òun gbàgbọ́ nínú ìdánilójú tí IGP Dísù fún òun yìí, òun sì gbàgbọ́ pé ikọ̀ ọlọ́pàá rẹ̀ yóò ṣe bó ṣe yẹ láì fi síbì kan ju ibì kan lọ ṣáájú àsìkò ìdìbò, ọjọ́ ìdìbò àti lẹ́yìn rẹ̀. Lẹ́yìn oṣù méjì, 14 nínú àwọn 15 táwọn ajínigbé jí gbé ní ṣọ́ọ̀ṣì kan lágbègbè Ẹ̀dá Oníyọ̀ nípínlẹ̀ Èkìtì rí ìtúsílẹ̀. Àdúpẹ́. Ikú tí ìbàgéni lórí tó bá sì ní fìlà ọpẹ́ náà ló já sí o. Gbólóhùn ọ̀rọ̀ yìí ló ṣe déédéé fún àwọn èèyàn olùjọ́sìn inú ìjọ Christ Apostolic Church nílùú Ẹ̀dá Oníyọ̀ níjọba ìbílẹ̀ Ìléje-Méje nípínlẹ̀ Èkìtì, níbi tí àwọn ajínigbé agbébọn ṣèkọlù sí lóṣù kẹrin lásìkò tí wọ́n ń jọ́sìn lọ́wọ́ nínú ìjọ náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, lásìkò ìkọlù ọ̀hún ni wọ́n ṣekú pa olùṣọ́ àgùntàn kan, pásítọ̀ Arẹ́gbẹ́, tí wọ́n pè wá fún iṣẹ́ ìránṣẹ́ ìsọjí tí wọ́n kó àwọn olùjọ́sìn lọ. Àwọn olùjọ́sìn tí wọ́n kó lọ láti ìgbà náà ní ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ jẹ́ kí ó di mímọ̀ pé wọ́n ti yọ̀ǹda wọn lẹ́yìn ọjọ́ 67 ní gbèdéke oṣù méjì. Nínú fọ́nrán fídíò kan tí ó hàn dé lórí ìtàkùn ayélujára ìkànnì Facebook Òṣogbo Update, fọ́nrán fídíò ọ̀hún ṣàfihàn àwọn olùfarakásá náà tí wọ́n ń kó wọn sọ̀kalẹ̀ láti inú ọkọ̀, kó wọn sílẹ̀ tí wọ́n sì ń kó wọn wọnú iléeṣẹ́ ìwòsàn kan láti fún wọn ní ìtọ́jú tó péye. Ńṣe ni àwọn èèyàn àwọn olùfarakásá náà tí àwọn tómijé lójú ń káàánú àwọn èèyàn wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìyọ̀ǹda náà fún bí wọ́n ṣe kù. Gẹ́gẹ́ bí fọ́nrán fídíò náà ṣe ṣàfihàn rẹ̀, ọ̀pọ̀ àwọn èèyàn náà ló ti rù kan eegun, ọ̀pọ̀ wọn ni kò lè dárìn mọ́. Nínú àwọn èèyàn 15 ọ̀hún tí àwọn ajínigbé agbébọn náà jí gbé lọ lásìkò ìkọlù náà, ìyá àgbàlagbà kan ẹni 80 ọdún lé 4 84 years tí wọ́n ló wà láàrin wọn kú sí ìgbèkùn àwọn ajínigbé. Lẹ́yìn tí wọ́n pa afárá oní ó lé ní bílíọ̀nù kan tì, ìjọba ìpínlẹ̀ Kwara ṣètò afárá oní kọ́ńténà sí òpópónà ńlá ní ìpínlẹ̀ náà ní ìpayà bá dé bá àwọn olùgbé àti arìnrìn-àjò. Ọ̀pọ̀ àwọn olùgbé àti àwọn tó ń lo ojú ọ̀nà ti fi ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn wọn hàn lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Kwara ṣètò ohun tí wọ́n pè ní afárá kọ̀ǹténà gẹ́gẹ́ bí ojútùú ìgbà díẹ̀ lórí ojú ọ̀nà oko olówó Alápà ní agbègbè ìjọba ìbílẹ̀ Mòrò. Èyí ṣẹlẹ̀ lẹ́yìn tí afárá Mòrò wó ní àwọn oṣù díẹ̀ sẹ́yìn, ìṣẹ̀lẹ̀ tó gba ẹ̀mí ènìyàn kan tó sì fi àwọn mìíràn sílẹ̀ pẹ̀lú ọgbẹ́ tó burú. Afárá ìgbà díẹ̀ náà tí wọ́n fi àwọn kọ̀ǹténà ọkọ̀ ojú omi ṣe ni wọ́n ṣe sórí ibi tí afárá náà ti wó, ṣùgbọ́n ó ti mú kí àwọn arìnrìn-àjò àti àwọn amòye máa bẹ̀rù pé bóyá ó lè gbé ẹrù àwọn ọkọ̀ ńlá bíi tírélà, táǹkà epo àti àwọn ọkọ̀ ẹrù mìíràn tí wọ́n máa ń kọjá lójú ọ̀nà náà láti rìn láàrin ìpínlẹ̀ Kwara àti Ọ̀yọ́. Nígbà tí Sahara Reporters ṣàbẹ̀wò sí ibi ọ̀nà náà ní òwúrọ̀ ọjọ́ Ẹtì, wọ́n rí i pé ìjọba ti parí iṣẹ́ ojú ọ̀nà tuntun tó lọ sí afárá ìgbà díẹ̀ náà. Ojú ọ̀nà náà jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà pàtàkì fún àwọn arìnrìn-àjò àti àwọn oníṣòwò tí àwọn tírélà, ọkọ̀ epo, ọkọ̀ tó ń kó àwọn èso oko, ohun èlò ìkọ́lé àti àwọn ọkọ̀ ńlá mìíràn máa ń gbà kọjá láàrin ìpínlẹ̀ Kwara, àwọn agbègbè àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ààlà Nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè Benin. Àmì tí wọ́n gbé kalẹ̀ ní ibi ọ̀nà náà ni àtúnṣe ojú ọ̀nà tí a lè lò fún ìgbà díẹ̀ ní ibi tí afárá ti wó lójú ọ̀nà oko olówó Alápà agbègbè ìjọba ìbílẹ̀ Mòrò. Ẹ̀ka tó ń bójútó iṣẹ́ náà ní iléeṣẹ́ àtúnṣe ti ìjọba ìpínlẹ̀ Kwara. Síbẹ̀ àwọn olùgbé tó bá Sahara Reporters sọ̀rọ̀ ṣàníyàn nípa ààbò àti agbára afárá náà. Wọ́n kìlọ̀ pé
ó lè di àjálù míì pàápàá ní àsìkò òjò ńlá. Ọ̀kan lára àwọn olùgbé náà ṣàlàyé pé ìjọba gbìyànjú láti tún ojú ọ̀nà náà ṣe sílẹ̀, ṣùgbọ́n ó ní ojútùú náà kò tó fún iye àti òdiwọ̀n àwọn ọkọ̀ tó ń lo ojú ọ̀nà náà. Ó ní tí ẹ bá wo ojú ọ̀nà náà láti ibi tí ìjọba ti bẹ̀rẹ̀ iṣẹ́, ẹ ó rí i pé wọ́n gbìyànjú, ṣùgbọ́n ìṣòro náà ni pé afárá kọ̀ǹténà yìí kò lágbára tó láti gbé ẹrù àwọn ọkọ̀ ńlá tó máa ń kọjá níbi. A kò lè ṣe nǹkan míì ju pé ká máa gbàdúrà pé kí àjálù míì má ṣẹlẹ̀ lọ. Ó tún sọ pé òun bẹ̀rù pé kí omi yalé má bàa afárá náà jẹ́ nígbà tí òjò bá pọ̀ sí ní oṣù kẹsàn-án. Ó ní tí omi bá pọ̀ ní àkókò òjò, à ń gbàdúrà pé kí afárá náà má bàjẹ́, nítorí tí ẹ bá wo ìsàlẹ̀ afárá náà, ẹ ó rí bí omi ṣe ń sàn. Tí ìkún omi bá lágbára, ó ṣeé ṣe kí omi gbé afárá náà lọ. Bí ẹ bá tún wo orí kọ̀ǹténà náà, ẹ ó rí i pé ó rí bákanbàkan. Afárá náà kò lágbára tó fún àwọn ẹrù tí wọ́n ń fẹ́ kí ó máa gbé. Sahara Reporters rí i pé láìka ìbẹ̀rù àwọn olùgbé sí, àwọn ọkọ̀ ńlá sì ń lo afárá náà. Lẹ́yìn tí wọ́n pa afárá oní 1.2 billion tì, wọ́n ṣe afárá oní kọ̀ǹténà sí òpópónà, èyí tó fa ìbẹ̀rù fún àwọn aráàlú. Onímọ̀ kan nípa ọ̀nà, Babatunde Abdulganiyu, tó kẹ́kọ̀ọ́ ní Yunifásítì Ládòkè Akíntọ́lá University of Technology LAUTECH tí ó sì ń gbé ní Ògidì Ìlọrin, sọ pé afárá kọ̀ǹténà lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ojútùú ìgbà díẹ̀ bí wọ́n bá ṣe dáadáa, ṣùgbọ́n kò yẹ fún ìrìn àjò àwọn ọkọ̀ ẹlẹ́rù ńlá lójoojúmọ́. Lẹ́yìn tí ó wo àwọn fídíò àti àwòrán afárá náà, ó sọ pé ohun tó ń fa àníyàn jù ni pé kò sí àmì kankan pé iṣẹ́ àtúnkọ́ afárá gidi yóò bẹ̀rẹ̀ láìpẹ́. Ó ní mo mọ ibẹ̀, mo sì ti gbọ́ nípa bí afárá náà ṣe wó, bó tilẹ̀ jẹ́ pé mi ò tí ì lọ ṣe àyẹ̀wò ibẹ̀ rárá. Gẹ́gẹ́ bí àwọn fídíò àti àwòrán tí mo rí ṣe fi hàn, ó dàbí pé ìjọba fẹ́ kí afárá kọ̀ǹténà náà jẹ́ ojútùú ìgbà díẹ̀, ṣùgbọ́n ìbéèrè ni pé fún ìgbà wo ni? Ó fi kún pé gẹ́gẹ́ bí àwọn ìsọfúnni tó wà ní gbangba, kò sí ẹ̀rí tó fi hàn pé ìjọba àpapọ̀ ti múra láti tún afárá náà kọ́ láìpẹ́, èyí tó lè jẹ́ kí afárá ìgbà díẹ̀ náà wà níbẹ̀ fún àkókò pípẹ́. Ó tún ṣàlàyé pé agbègbè náà ti máa ń ní ìkún omi púpọ̀ látọdún dé ọdún, nítorí náà ó ṣe pàtàkì kí afárá ìgbà díẹ̀ náà ní ààyè dáadáa tí omi ó máa gbà lọ. Ó ní àṣeyọrí irú afárá yìí dá lórí bóyá wọ́n fi ààyè tó fún omi láti máa sàn lọ láìsí ìdènà. A mọ̀ pé ìkún omi máa ń burú láàrin oṣù kẹsàn-án sí ìkẹwàá. Tí ibi tí omi ti ń kọjá kò bá tó, omi lè bo afárá náà tàbí ba ìpìlẹ̀ rẹ̀ jẹ́, èyí tó lè fa ewu ńlá. Abdulganiyu tún kìlọ̀ pé afárá tí a fi kọ̀ǹténà ṣe kò ṣeé lò fún àwọn tirẹ́là àti ọkọ̀ ẹrù ńlá fún àkókò pípẹ́. Ó ní irú afárá yìí kì í ṣe láti gbé ẹrù àwọn tirẹ́là àti ọkọ̀ ńlá lójoojúmọ́. A máa ń ṣe irú rẹ̀ gẹ́gẹ́ bí ojútùú ìgbà díẹ̀ pẹ̀lú ààlà iye ẹrù tí wọ́n lè gbé. Tí wọ́n bá jẹ́ kí àwọn ọkọ̀ ńlá máa lò ó ní gbogbo ìgbà, ó lè ba afárá náà jẹ́. Tó bá sì fọ́ nígbà tí ọkọ̀ bá wà lórí rẹ̀, ó lè fa ìpàdánù ẹ̀mí àti ohun ìní púpọ̀. Ó gba ìjọba ìpínlẹ̀ Kwara níyànjú pé kí wọ́n dá àwọn ọkọ̀ ẹrù ńlá dúró láti kúrò lórí afárá náà, kí wọ́n sì yára bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnkọ́ afárá gidi. Ní ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2026, Sahara Reporters ròyìn pé afárá Moro wó ní ọjọ́ 29 oṣù kẹrin, tó sì yọrí sí ikú ènìyàn kan nígbà tí ènìyàn 4 mìíràn farapa gidigidi. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, Sahara Reporters ṣàbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì rí afárá tó ti wó, àwọn arìnrìn-àjò tó bò mọ́lẹ̀ àti àwọn ọkọ̀ tí wọ́n fi sílẹ̀ bí àwọn olùgbé ṣe ń wá ọ̀nà míì láti kọjá. Àwọn ọmọ ẹgbẹ́ olùṣọ́ àdúgbò àti àwọn olùgbé sọ pé ọkọ̀ ẹrù kan tó kó òkúta ló ń kọjá lórí afárá náà nígbà tí ó wó. Ọ̀kan lára àwọn olùṣọ́ àdúgbò náà ní nígbà tí tirẹ́là tó kó òkúta gun afárá náà, lẹ́sẹ̀kẹsẹ̀ ni afárá náà wó. Wọ́n sọ pé ọkọ̀ náà ṣubú sínú ibi tí afárá náà ti wó, ṣùgbọ́n wọ́n dóòlà awakọ̀ rẹ̀, wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn pẹ̀lú ọgbẹ́ tó burú. Ní wákàtí díẹ̀ lẹ́yìn náà, àwọn ọ̀dọ́mọkùnrin 4 láti àdúgbò Mandala tí wọ́n gun alùpùpù méjì ṣubú sínú ibi tí afárá náà ti wó, nítorí pé kò sí àmì ìkìlọ̀ tàbí ìdènà kankan níbẹ̀. Ọ̀kan nínú wọn kú níbẹ̀ náà, nígbà tí àwọn 3 yòókù farapa lórí, ọrùn àti lẹ́sẹ̀. Lẹ́yìn náà, àwọn olùgbé gbé àwọn tó farapa náà jáde, wọ́n sì fi wọ́n lé àwọn ọlọ́pàá ní àgọ́ ọlọ́pàá Ògidì lọ́wọ́ kí wọ́n tó gbé wọn lọ sí ilé ìwòsàn. Ìṣẹ̀lẹ̀ náà tún mú kí ọ̀pọ̀ ènìyàn máa bínú pé iṣẹ́ àtúnkọ́ afárá náà ti pẹ́ tí wọn kò tíì parí rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ pé ó ti lé ní 1.2 billion naira ni wọ́n ti ná sí iṣẹ́ náà láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Afárá náà jẹ́ ojú ọ̀nà pàtàkì tó so ọ̀pọ̀ àdúgbò ní ìpínlẹ̀ Kwara pọ̀ mọ́ àwọn ìlú
míì ní àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ bí Ìgbẹ́tì àti Kìṣí tí ó lọ títí dé ààlà Nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè Benin. Àwọn ìwé tí àjọ náà rí fi hàn pé iṣẹ́ àtúnkọ́ afárá náà tí wọ́n kọ́kọ́ fún iléeṣẹ́ Biljo plus Berger Construction Limited ní iye rẹ̀ tó 865 million naira ni wọ́n tún ṣe àtúnṣe iye owó rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ní ọdún 2019 wọ́n fi 92.9 million naira kún tí iye owó iṣẹ́ náà fi jẹ́ 938 million naira. Lẹ́yìn náà wọ́n ṣàfikún míì tí wọ́n fowó sí ní ọdún 2022 tó mú kí iye owó iṣẹ́ náà lé ní 1.2 billion naira. Mo fọlọ́n búra èmi kọ́ ni mo ní ìbọn àti àwọn ohun ìjàmbá olóró míì tí wọ́n ní wọ́n bá nílé mi o. Àwọn ọlọ́pàá kàn fẹ́ róòpù mi ni. Súrì Ìlúpéjú ló ké gbàjarè bẹ́ẹ̀. Surajudeen Adio Ìlúpéjú tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Súrì, ọmọ ẹgbẹ́ PMS ẹgbẹ́ awakọ̀ èrò nípìnlẹ̀ Ọ̀yọ́ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wó ilé rẹ̀ lóṣù tó kọjá látàrí ẹ̀sùn ìdigunjalè àti níní ohun ìjà olóró níkàáwọ́. Súrì lẹ́yìn tí ó jáde látìmọ́lé ló sọ̀rọ̀ jáde nínú fọ́nrán fídíò kan níbi tí ó ti gbẹnu sí Mike. Ó ní òun fi Ọlọ́run búra pé òun kì í ṣe adigunjalè, kódà ó ní òun ò fọwọ́ òun kan ìbọn rí láyé òun. Ó ní iṣẹ́ awakọ̀ lòun ń ṣe tí ọ̀pọ̀ èèyàn mọ òun mọ́ nígboro ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní Ọ̀túnba ló ránṣẹ́ pé òun pé kí òun wá, pé ṣé ibi tí òun wà yẹn ló yẹ kí òun ó wà, tí òun sì dá wọn lóhùn pé kí wọ́n ó fi òun sílẹ̀. Ó ní ìgbà méjì ni wọ́n rán yàn wá pé òun tí òun sì kọ̀, tí wọ́n sì sọ fún òun pé ohun tí ojú òun bá rí kí òun ó faramọ́. Wọ́n ní ṣé òun rí ohun tí wọ́n ṣe fún ọ̀gá. Ó ní àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n kó ọkọ̀ òun kúrò ní ibùdókọ̀, wọn ò jẹ́ kí ọkọ̀ òun kó èrò. Ó ní inú ilé ni ọkọ̀ òun wà, ọ̀kan nínú rẹ̀ ni òun fúnra òun gbé lọ fi ṣiṣẹ́ lÉkòó gẹ́gẹ́ bí dẹ́rẹ́bà awakọ̀. Ó ní ìrìn àjò lòun wà tí wọ́n fi pe òun pé àwọn ọlọ́pàá wá sílé òun. Ó ní ìgbà tí òun dé pé kóun ó lọ yọjú sí wọn ni wọ́n wá kó gbogbo ẹrù tó fi mọ́ mọ́tò tó wà nínú ilé òun. Ìjọ́ kẹta rẹ̀ ni wọ́n mú katapila wá wó ilé òun. Ó ní gbogbo ìbọn, ọta àti àwọn ohun ìjàmbá olóró míì tí wọ́n láwọn bá nílé òun. Irọ́ ni, àwọn ọlọ́pàá ló kó ìbọn náà wá láti fi ṣàkóbá fún òun. Iṣẹ́ dẹ́rẹ́bà ni mò ń ṣe, òun ò kì í ṣe adigunjalè. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn ọmọ Nàìjíríà àti ìjọba àpapọ̀ láti ṣí ojú àánú wo òun kí wọn ó má jẹ́ kí ìyà àìmọ̀dí náà ó jẹ òun gbé. Tẹ́ ò bá gbàgbé, Surajudeen Adio Ìlúpéjú yìí ni wọ́n ló ń ṣe àtìlẹ́yìn fún gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ olùdásílẹ̀ rédíò àti tẹlifíṣàn Àgídìgbò nìbàdàn tí ó tún jẹ́ olùdíje dupò gómìnà lẹ́gbẹ́ òṣèlú Accord, Oríyọmí Hamzat, tí iléeṣẹ́ ọlọ́pàá torí rẹ̀ ránṣẹ́ pé Oríyọmí Hamzat pé kó wá sọ ohun tí ó mọ̀ nípa alátìlẹyìn rẹ̀ náà tí wọ́n fẹ̀sùn ìdigunjalè kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé lórí bí àwọn afurasí oníjìbìtì lórí ẹ̀rọ ayélujára ti kó owó lákòótó àsùnwọ̀n ìfowópamọ́ adájọ́ kan kílẹ̀ tó mọ́. Alága àjọ EFCC ló ṣàlàyé ọ̀rọ̀. Alága àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú kúmọkùmọ EFCC Ọlá Olúkóyèdé ti ṣàlàyé bí àwọn afurasí tó ń lu jìbìtì lórí ayélujára tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Yahoo Boys ṣe jí owó tó lé ní mílíọ̀nù 7 àti ẹgbẹ̀rún lọ́nà 200 náírà nínú àkótó àsùnwọ̀n ilé ìfowópamọ́ adájọ́ kan láàrin òru. Olúkóyèdé sọ pé owó náà jẹ́ èyí tí adájọ́ náà ti ń kó pamọ́ fún ọdún 6 láti fi san owó ilé ẹ̀kọ́ ọmọ rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn Vanguard ṣe sọ ní ọjọ́ Ẹtì, olùdarí EFCC sọ èyí nígbà tí wọ́n ṣe àtẹ̀jáde ìwé méjì tí adájọ́ ilé ẹjọ́ gíga tó ti fẹ̀yìntì Justice Alaba Ọmọláyé Ajílẹ̀yẹ kọ. Olùdarí EFCC náà sọ pé adájọ́ náà pe òun ní nǹkan bíi aago kan òru lẹ́yìn tí ó ti gba ọ̀pọ̀ àtẹ̀jíṣẹ́ pé owó ń jáde nínú àkótó àsùnwọ̀n ìfowópamọ́ rẹ̀. Ó ní owó tí òun ti ń kó jọ fún ọdún 6 láti fi san owó ilé ẹ̀kọ́ ọmọ òun ni wọ́n ti jí lọ. Ó sọ pé àwọn àtẹ̀jíṣẹ́ pé owó ń jáde lọ ló jí òun. Ní àkókò yẹn gan lòun gba àwọn àtẹ̀jíṣẹ́ náà. Kó tó mọ ohun tó ń ṣẹlẹ̀, wọ́n ti gba nǹkan bíi mílíọ̀nù 7 àti ẹgbẹ̀rún lọ́nà 200 náírà lọ́wọ́ rẹ̀. Olúkóyèdé sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni adájọ́ náà bẹ̀bẹ̀ pé kí EFCC tètè dá sí i kí wọ́n sì gbìyànjú láti gba owó náà padà. Ó tún ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kan tí EFCC ti ní ìṣòro tẹ́lẹ̀ láti ṣe ìwádìí àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn tó ní í ṣe pẹ̀lú owó nítorí àṣẹ ilé ẹjọ́. Ó ní ó ṣàlàyé pé ní ìpínlẹ̀ kan náà
ní ilé ẹjọ́ ti pàṣẹ fún EFCC láti máa ṣe ìwádìí àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn kan tó ní í ṣe pẹ̀lú owó. Mo sọ pé olúwa mi, àṣẹ ilé ẹjọ́ kò jẹ́ kí n lè ṣe ìwádìí àwọn ẹ̀sùn wọ̀nyí ní ìpínlẹ̀ náà. Ó sì dá mi lóhùn pé rárá, èyí ìyàtọ̀, ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan lẹ́sẹ̀kẹsẹ̀. Olùdarí EFCC sọ pé kí ilé ọjọ́ náà tó ṣú, àjọ náà ti gba gbogbo owó náà padà fún un. Ó ní kí ó tó di aago 6 ìrọ̀lẹ́ àti gba gbogbo owó náà padà fún un. Mo sì mọ̀ dájú pé tí ẹnikẹ́ni bá tún lọ síwájú rẹ̀ ní ilé ẹjọ́ láti béèrè pé kí wọ́n dá EFCC dúró láti ṣe iṣẹ́ wọn, yóò dá irú ẹjọ́ bẹ́ẹ̀ nù ni, nítorí pé òun fúnra rẹ̀ ti di olùfaragbá irú ẹ̀sùn bẹ́ẹ̀. Nítorí náà ó ṣe pàtàkì pé ká mọ̀ bí ìṣòro yìí ṣe jinlẹ̀ tó. Olúkóyèdè tẹnumọ́ pé ìjà sí ẹ̀sùn ìwà ọ̀daràn lórí ayélujára nílò ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ẹ̀ka ààbò, ilé ẹjọ́ àti gbogbo ọmọ Nàìjíríà. Ó ní ó dìgbà tí gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà bá fi fọwọ́sowọ́pọ̀ láti dojúkọ ìṣòro yìí, tí àwọn ẹ̀ka ààbò ṣe iṣẹ́ wọn, tí àwọn aráàlú ṣe tiwọn, tí ilé ẹjọ́ náà ṣe ipa tirẹ̀. Nígbà náà ni a ó lè borí ìṣòro yìí. A lè ṣe, Nàìjíríà lè ṣe, a ó sì ṣàṣeyọrí. Alága EFCC náà tún sọ nípa bí ọgbọ́n ìmọ̀ ẹ̀rọ àtọwọ́dá ṣe ń di ohun èlò pàtàkì nínú ìwádìí ẹ̀sùn ọ̀daràn. Ó sì pè fún àtúnṣe òfin láti lè bá a ní ìdàgbàsókè ìmọ̀ ẹ̀rọ tuntun. Ó ní a ti bẹ̀rẹ̀ sí lo ohun èlò AI nínú ìwádìí ẹ̀sùn ọ̀daràn, ṣùgbọ́n ohun tó jẹ mí lógún ni bí a ṣe máa rí ẹ̀rí tó dá lórí AI tí ilé ẹjọ́ yóò sì gbà. Ní báyìí a ti ń sọ̀rọ̀ nípa rọ́bọ́ọ̀tì. Ṣé rọ́bọ́ọ̀tì jẹ́ ènìyàn? Bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀rọ ni, ó lè ṣe iṣẹ́ tí ènìyàn ń ṣe. Rọ́bọ́ọ̀tì lè ronú, ó sì lè ṣe ọ̀pọ̀ ohun tí ènìyàn lè ṣe. À ń wo apá yìí. Mo fẹ́ kí àwọn aṣòfin wa àti àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ nípa òfin jókòó pọ̀ kí wọ́n ṣe àwọn òfin tó yẹ nípa AI. Nígbà tó ń fèsì lórí ọ̀rọ̀ náà, agbẹjọ́rò àpapọ̀ àti mínísítà fún ètò ìdájọ́ tẹ́lẹ̀ Chief Kanu Agabi rọ EFCC àti àwọn àjọ mìíràn tó ń gbógun ti ìwà ìbàjẹ́ pé kí wọ́n túbọ̀ mú ìsapá wọn pọ̀ sí láti gba àwọn owó ìjọba tí àwọn kan ti fẹ̀yìn pọ̀n lọ sí òkè òkun padà. Kò bójúmu o kí àwọn kan máa fi òbítíbitì owó ṣe mékọ̀ọ̀pù kún àtíkè lọ́jọ́ ìgbéyàwó nígbà tí ebi ń pa àwọn kan tí wọ́n ń wá owó oúnjẹ. Emir Zazzau ló pàrọwà bẹ́ẹ̀. Emir ìlú Zazzau Ahmed Nuhu Bamali ti ké sí àwọn òbí kí wọ́n kìlọ̀ fún àwọn ọmọ kí wọ́n dẹ́kun àti máa ná òbítíbitì owó lórí aṣọ ẹbí lásìkò ìgbéyàwó wọn. Bamali sọ̀rọ̀ náà níbi ayẹyẹ 20 ọdún àjọ Crystal Muslim Organization CMO tó wáyé nílùú Àbújá. Ó ní kàkà kí àwọn tó ń ṣe ìgbéyàwó máa ná irúfẹ́ owó bẹ́ẹ̀ lọ́jọ́ ìgbéyàwó wọn, níṣe ló yẹ kí wọ́n fi ṣàánú fún àwọn aláìní. Emir náà sọ pé bó tilẹ̀ jẹ́ pé nǹkan le koko ní Nàìjíríà lásìkò yìí, síbẹ̀ ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí tí wọ́n ń rí jájẹ ni wọ́n ná ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún owó lórí ìgbéyàwó àwọn ọmọ wọn dípò kí wọ́n fi irúfẹ́ owó bẹ́ẹ̀ ṣàánú, èyí tó túbọ̀ ń ṣàfikún ìwà ìbàjẹ́ sí láwùjọ. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní tí àwọn èèyàn bá dé ìgboro wọ́n á rí ohun tí òun ń sọ. Àwọn èèyàn wà tí wọ́n ń fi òbítíbitì owó ṣe ojú ọmọ tó ń ṣe ìgbéyàwó lóge, tàbí kí wọ́n ra aṣọ ẹbí tí iye rẹ̀ tó ìdajì mílíọ̀nù kan 500,000 naira tàbí 300,000 naira, èyí tí kò ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ tòun gẹ́gẹ́ bí ẹnìkan. Ó ní ọ̀pọ̀ èèyàn ló wà ní ìgboro tí wọn kò rí oúnjẹ jẹ lẹ́ẹ̀mẹ́ta lóòjọ́, èyí wọ́pọ̀ jùlọ láwùjọ wa. Emir náà sọ pé ní tòun o, òun ò ní ná èèpìn nìkan rí lórí aṣọ ẹbí tàbí àtíkè fún ọmọ òun tó ń lọ sílé ọkọ. Ó ní tí ìyá àwọn ọmọ òun bá yàn láti ná owó náà, wàhálà àwọn méjèèjì nìyẹn. Àmọ́ ní tòun, òun ò lè ṣe irú rẹ̀ láyé. Emir náà sọ pé kì í ṣe pé òun ní kí àwọn èèyàn má ná owó lórí ìgbéyàwó ọmọ wọn tàbí kí wọn ó má ṣoge, àmọ́ kì í ṣe àṣejù tàbí náwó ní ìná àpà. Ó tẹ̀síwájú pé àwọn èèyàn ní láti bá ara wọn sọ òótọ́ ọ̀rọ̀ torí a kò nílò irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú bí ọrọ̀ ajé ilẹ̀ wa ṣe rí lọ́wọ́ yìí. Ó ní nítorí náà òun pàrọwà sí gbogbo èèyàn ọmọ Nàìjíríà kí wọ́n ṣe jẹ́jẹ́, kí wọ́n sì wo nǹkan tí yóò mú ayé dẹrùn sí, tí yóò fún wọn lómìnira àti ohun tí yóò mú ìrẹ́pọ̀ wáyé láwùjọ. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní tí a bá ń jayé tí ará àdúgbò kò sì rí oúnjẹ òòjọ́ jẹ, wàhálà ńlá là ń fà lẹ́sẹ̀ yẹn. Lẹ́yìn náà ló rọ ìjọba kí wọ́n pèsè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn aláìní. Ó tún rọ àwọn mùsùlùmí kí wọ́n máa ṣètọrẹ àánú fún àwọn aláìní ní gbogbo ìgbà nítorí ó jẹ́ ohun tó ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ọba Allah. Mo ṣetán láti kojú ìgbẹ́jọ́ láti ṣàfọ̀mọ́ orúkọ mi. Adéníyì Adéyẹmí tí ìjọba fẹ̀sùn kàn pé
ó ṣe ayédèrú ìwé ìyànsípò rẹ̀ ló lérí bíi ọmọ akin. Adéníyì Adéyẹmí, ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ Presidential Foreign Intervention Promotion Council PFIPC, ti ní òun yóò ṣe àfọ̀mọ́ orúkọ òun nítorí òun ti ṣetán láti kojú ìgbẹ́jọ́ láti wẹ ara òun mọ́. Adéyẹmí sọ èyí nígbà tó ń kópa lórí ètò kan ní iléeṣẹ́ ìròyìn Channels TV. Ó sọ pé òun ti ṣetán láti wẹ ara òun mọ́ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun pé òun ṣe àgbékalẹ̀ ayédèrú àjọ ìjọba àti ìwé ìgbanisíṣẹ́. Láti bí oṣù díẹ̀ sẹ́yìn ní ìfàǹfà tí ń wáyé láàrin Adéyẹmí àti olórí òṣẹ́ ní iléeṣẹ́ ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà, àmọ́ tí ìjọba àpapọ̀ ti jáde pé àwọn kò mọ̀ nípa iléeṣẹ́ tí Adéyẹmí ní òun darí, tí agbẹnusọ ààrẹ Bọ́lá Tinubu Báyọ̀ Ọ̀nànúgà sì gbé àtẹ̀jáde kan síta pé àwọn kò mọ ọkùnrin náà rí. Adéyẹmí lórí ètò Politics Today lálẹ́ Ọjọ́bọ̀ sọ pé òun ní ìgbàgbọ́ pé ilé-ẹjọ́ máa ṣèdájọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe tọ́, tó sì ní òun kì í ṣe oníjìbìtì tàbí gbájúẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti gbé e. Ó ní òun máa fún ilé-ẹjọ́ láàyè láti ṣiṣẹ́ ọwọ́ wọn kí wọ́n sì wẹ òun mọ́ lórí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó sọ pé òun máa rí i dájú pé òun fi bí ètò ìgbẹ́jọ́ náà bá ṣe ń lọ tó àwọn aráàlú létí, nítorí àwọn agbẹjọ́rò òun ti wà lórí ìgbẹ́jọ́ náà báyìí. Nígbà tí wọ́n bi léèrè pé níbo ló ti rí owó san owó oṣù àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́, ó sọ pé gbogbo rẹ̀ ló máa fojú hàn nígbà tí ìgbẹ́jọ́ bá bẹ̀rẹ̀ nínú oṣù keje tí a wà yìí. Ó ní òun kò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà nítorí ọ̀rọ̀ náà ti wà nílé ẹjọ́ àti pé wọn kò fún òun ní àǹfààní láti sọ̀rọ̀ púpọ̀, tí gbogbo ohun tí òun yóò máa sọ sì di ìgbà tí àwọn bá pàdé ní ilé ẹjọ́. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti tẹ ayédèrú dókítà kan lẹ́yìn tí ó gbẹ̀bí fún aláboyún kan tó sì ní ọmọ náà ti kú, tí wọ́n sì sin láì ní ìmọ̀ sí ìyá ọmọ náà. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti mú ọkùnrin kan ẹni ọdún márùndínláàádọ́ta Ozaze Okugbowa, ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ń ṣe bíi dókítà láì ní ìwé ẹ̀rí, ó ń gbẹ̀bí fún aláboyún, ó sì ń ta àwọn ọmọ tuntun. Wọ́n mú Okugbowa lẹ́yìn tí obìnrin kan, Princess Oke, fi ẹjọ́ tó àwọn ọlọ́pàá létí pé ọmọ tí òun bí lábẹ́ àbójútó afurasí náà ti sọnù. Nígbà tí wọ́n fi hàn fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ Ẹtì ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo, Okugbowa sọ pé òun kò lọ sí ilé ẹ̀kọ́ gíga kankan, ṣùgbọ́n òun kọ́ iṣẹ́ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ nọ́ọ̀sì. Ó tún sọ pé ilé ìwòsàn aládàáni kan ló gba òun ṣiṣẹ́, ṣùgbọ́n òun kọ́ pé òun lè ṣe iṣẹ́ dókítà. Ó ṣàlàyé pé ọmọ Princess Oke kú nígbà tí àwọn ń gbé e lọ sí ilé ìwòsàn míì nítorí pé ọmọ náà nílò àpótí ìtọ́jú ọmọ tuntun incubator. Ó ní dókítà èké ni mí, wọ́n gbà mí síṣẹ́ gẹ́gẹ́ bí alákòóso ní ilé ìwòsàn aládàáni kan. Olùdásílẹ̀ ilé ìwòsàn náà máa ń gba àwọn tó ní ìwé ẹ̀rí àti àwọn tí kò ní ṣiṣẹ́. Ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Godwin mú aboyún kan wá, ó sì sọ pé obìnrin náà fẹ́ bímọ. Mo sọ fún un pé mi ò lè gbẹ̀bí fún un ní ọjọ́ náà nítorí pé ara mi kò yá. Mo pe obìnrin kan wá láti ràn wá lọ́wọ́, obìnrin náà sì mú aboyún náà lọ sí ilé rẹ̀ láti bímọ. Lẹ́yìn náà Godwin pè mí pé ọmọ náà kò ṣe dáadáa, ó sì ní kí n mú òun lọ síbi tí wọ́n ti lè fi sínú incubator. Nígbà tí mo gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn, ó kú lójú ọ̀nà. Godwin sọ pé kí a sin ọmọ náà, a sì sin ọmọ náà sí ilẹ̀ ìsìnkú ṣọ́ọ̀ṣì Anglican. Okugbowa tẹnumọ́ pé òun kò ta ọmọ náà, ó sì jẹ́rìí pé ilé ẹ̀kọ́ girama nìkan ni òun lọ. Síbẹ̀ ìyá ọmọ náà sọ pé òun gbọ́ igbe ọmọ rẹ̀ lẹ́yìn tí òun bí ọmọ náà tán kí òun tó dákú nítorí àìlera. Ó ní Okugbowa ló fún mi ní oògùn ìbímọ ní nǹkan bíi aago 11 òwúrọ̀. Lẹ́yìn náà agbẹ̀bí kan sọ pé kí n lọ sí ilé wọn láti bímọ. Lẹ́yìn tí mo bí ọmọ náà, mo gbọ́ igbe rẹ̀ kí n tó dákú. Nígbà tí mo jí, ibi ọmọ nìkan ni mo rí. Dókítà náà sì ti sá lọ. Wọ́n sọ fún mi pé ọmọ náà ti kú, ṣùgbọ́n èmi ò gbà pé ọmọ náà ti kú. Wọ́n ní oṣù ọmọ náà kò pé, ṣùgbọ́n báwo ni ọmọ tí mo bí lẹ́yìn ọ̀sẹ̀ 35 ṣe lè jẹ́ ọmọ tí oṣù rẹ̀ kò pé? Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Edo
Monday Agbọ́nìkà sọ pé àwọn máa mú afurasí náà lọ síwájú ilé-ẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá parí.